A gbé orúkọ Olúwa ga fún àǹfààní tó fún wa láti tún wà lórí ètò yìí ní àkókò yìí, fún ẹ̀yin tí ẹ fẹ́ pè wá àbí tí ẹ fún ìmọ̀ràn, fún ẹ̀bẹ̀ àdúrà, fún ìtọ́ni nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ lè pè mí sórí 07038085652 tàbí 07087682122 tàbí 07055307492. Fẹ́ kó yé wa gbangba pé mo ṣì ń jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ Victory Independent Baptist Church ní ìlú Péjú ní Bódìjà. Mo ń wàásù bẹ́ẹ̀ ní gbogbo ọjọ́ ìsinmi láago 10 àti ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láago 5:30, àfi ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù. Mo sì fẹ́ kó yé yín pé mo ń wàásù níbẹ̀ ní gbogbo ọjọ́rú láago 5. À ń ṣe ìpàdé àdúrà wa láago 5 sí aago 6 ní gbogbo ọjọ́ ẹtì. Àkókò wọ̀nyí jẹ́ àwọn àkókò láti bá Olúwa pàdé nínú ọ̀rọ̀ rẹ̀. Mo gbàgbọ́ pé tó bá bẹ̀ wá wò, ẹ ó rí ìbùkún Ọlọ́run nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Bó ti ń bá a sọ̀rọ̀ lórí ìdíwọ́ láti ọ̀sẹ̀ 2 sẹ́yìn, mo ti bá a sọ̀rọ̀ pé kí ni tó ń dín ní lọ́wọ́, wípé ìdíwọ́ jẹ́ ó ní ìtumọ̀ 3: kí ẹ má lè dàgbà, kí ẹ má lè tẹ̀síwájú, kí ẹ má lè sèso sí i. Kí ni nǹkan tó ń fa ìdíwọ́? Èèyàn fúnra rẹ̀, self. Kí ni nǹkan tó ń fa ìdíwọ́? Àwùjọ, society. Kí ni nǹkan tó ń fa ìdíwọ́? Ẹ̀ṣẹ̀, sin. Kí ni nǹkan tó ń fa ìdíwọ́? Èṣù, Satan. Kí ni nǹkan tó ń fa ìdíwọ́? A sọ̀rọ̀ nípa àṣeyọrí, success. Ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tá a bá ti ṣàṣeyọrí, àmọ́ ó máa ń fa ìdíwọ́ fún àṣeyọrí míì. A máa ń fi àṣeyọrí kékeré dí àṣeyọrí ńlá lọ́wọ́. A máa ń fi ibi gíga dí ibi gíga jùlọ lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó máa jẹ́ ká gbàgbéra. Kí tún ni nǹkan tí ó máa ń fa ìdíwọ́? Ó ní mo fẹ́ bọ́ sí inú rẹ̀. Ṣùgbọ́n jẹ́ kí n kọ́kọ́ ka ìwé Jóòbù orí 11 ẹsẹ̀ 10. Nǹkan méjì kan wà tó tún ń fa ìdíwọ́. Mo fẹ́ ká sáré sọ̀rọ̀ lé lórí. Ká tó wá sọ̀rọ̀ lórí ọ̀nà àbáyọ kúrò lọ́wọ́ ìdíwọ́. Bí ó sọ nínú ìwé Jóòbù orí 11 ẹsẹ̀ 10 rẹ̀ pé bí òun bá rí kọjá tí ó sì ṣe náà, tàbí tí ó bá ṣe ìkópọ̀, ǹjẹ́ ta ni yóò dá dúró? Fẹ́ràn wa létí pé Ọlọ́run kò ṣe é dá dúró. Ṣùgbọ́n nǹkan méjì míì tó tún máa ń fa ìdíwọ́, òun ni ìjákulẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà tí a bá ti ní ìjákulẹ̀ ẹyọ kan, a máa ń jẹ́ kọ́kàn wa kó pami. Setback. Nítorí ìjákulẹ̀ kan péré, o sì tẹ̀síwájú mọ́. Nítorí pé o ṣòwò lẹ́ẹ̀kan, kò bọ́ sí, o sì ṣe mọ́. Nítorí pé o gbàdúrà lẹ́ẹ̀kan, o tí ì rí ìdáhùn àdúrà, o sì gbàdúrà mọ́. Nítorí pé o lọ ọjà lónìí, o tà, o lọ́jọ́ kejì. Kí ni ìdánilójú pé ò ní tà níjọ́ kejì? Ọ̀pọ̀lọpọ̀ wa láti gba ìjákulẹ̀ láàyè láti dá wa dúró. Jẹ́ kí n sọ fún ọ pé ìjákulẹ̀ bẹ̀rẹ̀ kò túmọ̀ sí ìjákulẹ̀ láéláé. Wọ́n pín nǹkan láti jẹ́ orísun ìbùkún fún ọ, kò wá kàn ọ́ lọ́tẹ̀ yìí, ó wá ní adébẹ̀mọ́ láyé. Ìjọ tí ó kàn ọ́ ṣó mọ́ ni. Nǹkan míì tó máa ń fa ìdíwọ́, òun náà ni Ọlọ́run a máa dí ni lọ́wọ́ gbà mí. Ṣé rí ìdínilọ́wọ́ Ọlọ́run láti má lọ
ní ọ̀nà kan ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìdí. Màá kàn sáré yan ní fẹ́rẹ́ fún wa pé tọ́lọ́run bá ní kó o mọ́ gbàbẹ̀ wọn kò túmọ̀ sí pé Ọlọ́run ò fẹ́ rere rẹ o. Ọlọ́run ó mọ òpin ṣáájú ìbẹ̀rẹ̀. Ewu lè wà lọ́nà. Ǹjẹ́ o tiẹ̀ mọ̀ ìdí tọ́kọ̀ rẹ tí ò fi ṣiṣẹ́ láàárọ̀? Nígbà tó dé díẹ̀, ọkọ̀ tó yẹ pé fúnra rẹ ló wá wọlé lánàá. Èṣù ti dín lọ́wọ́, èṣù kan nígbà míì, Ọlọ́run lè gbà á láàyè láti yọ wá kúrò nínú ewu. Ìṣẹ́jú 5-6, wákàtí kan 2. Ṣé pé ó kàn dédé ọkọ̀, táyà ti lọlẹ̀. Nǹkan kìíní tó kọ́ mọ́ sọ ni pé irọ́ lèṣù ń pa. Ìgbà míì kì í ṣèṣù. Ayé mi àti yín kò sí lọ́wọ́ ènìyàn, ọwọ́ Ọlọ́run ló wà. Bíbélì wípé ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tó fẹ́ràn Olúwa. Fún rere wá ní nígbà tí Ọlọ́run bá gbà láàyè. Fún rere wá ní nígbà tó bá jẹ́ pé Ọlọ́run ló ṣètò ìdíwọ́ náà. Fún ààbò wá ní. Fún àti kọ́ wa ní. Kí n rán wa létí pé Ísírẹ́lì, Ọlọ́run kò mú wọn gba ọ̀nà tó yá sí ilẹ̀ ìlérí. Ọ̀nà ibi Òkun Pupa ló mú wọn gbà. Láti kọ́ wọn, láti rẹ̀ wọ́n sílẹ̀, láti tún fi iṣẹ́ ìyanu rẹ̀ hàn síwájú àti síwájú sí ni. Ní ìgbà míì tọ́lọ́run bá dí wa lọ́wọ́ torí pé ètò tó ní sí wa, ó fún wa, ó sàn ju ètò tá a ní fúnra wa lọ ni. Ṣáfẹ́lẹ́ ìsọ́kàn. Ṣùgbọ́n mo sọ fún wa lẹ́ẹ̀kan pé kò sẹ́ni tó lè dá a dúró. Níjẹ̀jọ́ pé Ọlọ́run kò ṣe é dá dúró. Ó wá kọ́ wa ní àwọn ọ̀nà tá a lè gbà láti lè rí i pé àborí ìdíwọ́. Nǹkan àkọ́kọ́ ni pé ṣé tá a bá fẹ́ borí ìdíwọ́, nǹkan àkọ́kọ́ ni pé ìjọ tiẹ̀ ní àfojúsùn, set a goal. Ìjọ tiẹ̀ láfojúsùn fún ọdún yìí. Ìjọ ní àfojúsùn fún ọ̀sẹ̀ yìí. Ìjọ ní àfojúsùn fún ìgbé ayé ìgbàgbọ́ rẹ. Ìjọ tiẹ̀ ní ìlàkàkà pé mo fẹ́ dàgbà sí lẹ́mìí. Mo fẹ́ tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Mo fẹ́ ṣe dáadáa sí. Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni kò ní àfojúsùn. Ṣé rí ọkùnrin tó ní ẹ má ṣe dá mi dúró nínú ìwé Genesis yẹn? Ó ní àfojúsùn láti mú ìyàwó dọ́dọ̀ ọkọ rẹ̀. Àfojúsùn yẹn ó ní kọ́kọ́, kì í ṣe pé mo ti rí ìyàwó, ó wá jókòó kalẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí jẹun lójoojúmọ́. Kò gbéra sọ pé òun fẹ́ máa tẹ̀síwájú. Àwọn ènìyàn ò dá dúró. Àwùjọ tó wá tó bára rẹ̀ yẹn, àwùjọ tí wọ́n ti dá dúró ni. Àṣeyọrí kékeré tó ti ní yẹn, ó ti ṣe tá àti dá dúró. Ohun tó ṣe ni pé ó ní àfojúsùn pé rárá, ìyàwó yìí kò tí ì dọ́dọ̀ Ísákì. Tí ó fi dọ́dọ̀ Ísákì, òun ò tí ì ṣàṣeyọrí tán. Kò dúró nídìí àṣeyọrí kékeré, ó ní àfojúsùn. Bó lèyàn ṣe ń borí ìdádúró. Nǹkan kejì ni pé kéèyàn ní ìmọ̀lára, be sensitive. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn ò ní ìmọ̀lára pé ojú kan làwọn wà. Ọ̀pọ̀lọpọ̀ wa a ò ní ìmọ̀lára yẹn pé ojú kan la wà. Lójú ara rẹ òun ṣe dáadáa. Ṣùgbọ́n lẹ́sìn nínú oṣù tá a wà yìí, o mọ ohun tó ti kà nínú Bíbélì. O mọ ohun tó ti gbéṣe fún Ọlọ́run.
lọ́dún nǹkan mo sọ fáwọn ọmọ ìjọ mi nílé ìsìn wa mo ní táago 10 àárọ̀ bá ti lù mo ní nínú wákàtí 24 téèyàn ní nínú òjò àti lo wákàtí 10 bí ara rẹ láago 10 pé kí ni mo ti ṣe lónìí, àṣeyọrí wo mo ti ṣe lónìí, ohun tó dára wo tó fògo fọ́lọ́run wo ni mo ti ṣe lónìí táago 10 bá ti lù. Ìjẹ́ mọ̀ pé láago 10 lẹ́lòmíì ó ṣe ìmọ̀ jí, ìjẹ́ pé láago 10 orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹjọ́ wẹ́wẹ́ lẹ́lòmíì ó wà nídìí ẹ̀. Irú ọ̀ntàn kò ní ìmọ̀ rárá pé òun ò ṣe dáadáa. Ẹlòmíì torí pé ó ti rẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ tuntun rà ó ti ṣe dáadáa lójú ara rẹ̀. Yóò tiẹ̀ ní ìmọ̀ rárá ipò ò ṣe dáadáa, ipò ò máa dàgbàsókè lẹ́mìí, ipò ò dàgbàsókè lára. Yóò tiẹ̀ ní ìmọ̀ rárá pé àwọn ọmọ rẹ àti ìyàwó rẹ wọn èso ọ̀rẹ́ rẹ mọ́. Látòrí móhùnmáwòrán ló ti bọ́ sórí ìwé ìròyìn, ló ti bọ́ sórí asọ̀rọ̀mọ́gbèsì, ló ti bọ́ sórí ayélujára. Ó wá ń tẹ gbogbo ẹ̀. Àwọn ọmọ wọn á máa wù ọ́ lọ́ọ̀kan, ìyàwó náà máa wù ọ́ lọ́ọ̀kan, ìdílé rẹ ẹ̀ ń pínyà díẹ̀ nù. Ẹ̀ bára yín sọ̀rọ̀, ẹ̀ gbàdúrà papọ̀, ijó òní ìdílé yín ti gbàdúrà papọ̀ kẹ́yìn. Bàtà jẹ́ ìdílé tuntun èmi àti ìyàwó mi máa ń gbàdúrà àbájọ táàrin ìwọ àti ìyàwó rẹ̀ ò fi gún mọ́. Ṣé o ní ìmọ̀lára? Ẹ máa gbọ́ ọkùnrin yẹn ni Ọlọ́run ti ṣọ̀nà mi ní rere, ẹ má dá mi dúró. Nǹkan kẹta téèyàn fi máa bójútó ìdíwọ́ òun ni pé kéèyàn sọ̀rọ̀ síta. Sọ̀rọ̀ síta. Má dákẹ́ o. Ṣé ẹ rí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá ṣe kí ni o? Yóò bá dákẹ́. Ọkùnrin yẹn ní òun sì wí fún wọn pé Bíbélì wípé òun sì wí fún wọn pé ẹ má ṣe dá mi dúró. Sọ̀rọ̀. Mo máa ń kú lọ. Ara mi yóò ṣe dáadáa. Sọ̀rọ̀. Ẹ dákun kí ni mo lè ṣe sí nǹkan báyìí? Sọ̀rọ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta tí n bá ń ka Bíbélì níjẹ́ ni mò ń sùn lọ nídìí Bíbélì. Sọ̀rọ̀. Ìmọ̀ràn kan jèrè fún Kristi mọ́ bíi ti tẹ́lẹ̀. Sọ̀rọ̀ sókè pé mi ò ṣe dáadáa, mo fẹ́ ṣe dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ wa láti kúnu. Wọ́n ní kò dáa kéèyàn fi ọwọ́ tó ń dùn sábẹ́ aṣọ. Àbájọ tá ò fi tẹ̀síwájú. Àbájọ tá ò fi ṣe dáadáa sí. Àbájọ tá ò fi ṣèso bó ṣe yẹ ká ṣèso. Torí pa ò sọ̀rọ̀. Nǹkan kẹrin ni pé ẹ mú ọ̀rọ̀ ìtẹ̀síwájú, ìdàgbàsókè àti ìṣèso lọ́kùnkúndùn. Má fi ṣàwàdà. Nígbà tí mo gbóná fún Jésù, kí ló dé tó gbóná mọ́? Nǹkan burúkú ni kéèyàn di kò gbóná kò tutù. Nígbà tí àwa ń sin Jésù lójú méjèèjì, kí ló dé tó sin Jésù lójú méjèèjì mọ́? Ó mọ̀ kó o lè sin èèyàn méjì pọ̀. Ó lè sin ìṣòwò, ó sì lè sin Ọlọ́run papọ̀. Ó mú kan ni. Nígbà tí àwa ń ka Bíbélì wa lójú méjèèjì, ó dàgbàsókè mọ́, ìdíwọ́ ti wọnú ayé rẹ̀. Mú lọ́kùnkúndùn. Mú ní iṣẹ́ gidi. Mú ní kò ṣe é má ní. Ìdàgbàsókè kì í ṣàrọ̀ pé tó bá bọ́ sí fún mi, mo fẹ́ kó máa bọ́ sí gbogbo ìgbà ni. Mo fẹ́ máa dàgbà sí ni. Mo fẹ́ máa wu Olúwa sí ni. Mo fẹ́ káyé mi kó máa fògo fọ́lọ́run sí ni. Mo fẹ́ máa tàn sí ni. Mo fẹ́ máa ṣe dáadáa sí ni nínú ìfẹ́ Ọlọ́run.
gbọ́ lórí ẹni ó ní ọkàn mi kò sí níbi iyèméjì àti ẹ̀rù. Àwọn kan lè wà tí wọ́n fẹ́ máa gbé bẹ́ẹ̀ o, ibi gíga lọ́kàn mi fẹ́. O nílò láti mú un ní ọ̀kúnkúndùn kó múra sí gan ọ̀rọ̀ ìdàgbàsókè. Nǹkan karùn-ún ni pé kó pèsè ọkàn rẹ sílẹ̀ pé Ọlọ́run lè pààrọ̀ ọ̀nà nígbà míì. Paul Apostoli fẹ́ wọ ìlú kan, Ọlọ́run sọ pé kó má lọ bẹ̀, pé Macedonia ni kó lọ. Ó ti láfojúsùn lóòótọ́, ó mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn lóòótọ́, ó ti sọ fáwọn èèyàn pé bí mo ṣe fẹ́ ṣe rèé, ṣùgbọ́n ṣé kí n sọ òtítọ́ fún yín ẹ̀yin ènìyàn Ọlọ́run wípé ó gba ìtọ́ni Ọlọ́run láàyè. Kí mo ló gbà láàyè o? Ìtọ́ni Ọlọ́run. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ wa la kì í gba ìtọ́ni Ọlọ́run láàyè. Nínú ìwé Númérì orí 23, a pè ọkùnrin kan ní Bálámù níbẹ̀, tí Bálákì ránṣẹ́ sí wípé kó wá fi àwọn ènìyàn Ọlọ́run ré. Ẹ gbọ́ mi ẹ̀yin ènìyàn Ọlọ́run, wípé Bálákì ránṣẹ́ sí kó wá fi àwọn ènìyàn Ọlọ́run ré. Ǹjẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run sì dùn sójú ọ̀nà, kò sì mọ̀ pé Ọlọ́run wà lójú ọ̀nà. Kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ sì ń rí Ọlọ́run, òun ò sì rí Ọlọ́run. Ẹ gbọ́, ẹ jẹ́ kí n tẹ̀síwájú pẹ̀lú yín nínú ọ̀rọ̀ tó ṣe pàtàkì yìí, torí ibi tí wọ́n ti dẹnu dúró rè. Tí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ò bá rí Olúwa lọ́nà, tí Olúwa ò bá ṣiṣẹ́ ìyanu kí kẹ́tẹ́kẹ́tẹ́ fi sọ̀rọ̀ sókè, ṣé ẹ mọ̀ pé Bálámù yóò gba idà? Yóò gba idà, idà ó bá. Áńgẹ́lì yẹn kò gbérégé, òun ti mú dàdá ní, yóò wọ́n ti ẹni. Kò sí tó kàn án, èyàn bá já sọ̀rọ̀ ṣẹ́, kò sí tó kàn án, ó fẹ́ wọ́n ti ẹnu. Ẹ gbọ́ mi dáadáa, ṣé ìtọ́ni Ọlọ́run ló ń tẹ̀lé? Ṣé kò dàbí pé Ísírẹ́lì wà lójú kan nígbà tí wọ́n rìn kọjá láàrò di Jẹ́ríkò níjọ́ kìíní lẹ́ẹ̀kan péré? Ṣé kò dàbí pé ojú kan náà wà nígbà tí wọ́n rìn kọjá níjọ́ kejì? Ṣé kò dàbí pé ohunkóhun ò ní ṣẹlẹ̀ nígbà tí wọ́n rìn kọjá lẹ́ẹ̀mẹ́fà níjọ́ keje? Ìrìn ẹlẹ́ẹ̀keje yẹn ó ṣeé ṣe kárẹ́ nìkan tí ó mọ̀ rò pé ṣódì yóò wò ṣá. Ẹ má jẹ́ kí n parọ́ fún yín, in tó jẹ́ kó di Jẹ́ríkò wó ni pé wọ́n tẹ̀lé ìtọ́ni Ọlọ́run. Nínú ìwé àwọn ọba kejì orí 5, tí Námánì kò bá wẹ̀ lẹ́ẹ̀méje nínú odò Jọ́dánì, tó bá lọ odò míì, ẹ má jẹ́ kí n parọ́ fún yín, ẹ̀tẹ̀ rẹ̀ ò ní mọ́. Tó bá wẹ̀ lódò míì, ẹ̀tẹ̀ rẹ̀ ò ní mọ́. Tó bá wẹ̀ lẹ́ẹ̀márùn-ún, ẹ̀tẹ̀ rẹ̀ ò ní mọ́. Tó bá wẹ̀ lẹ́ẹ̀mẹ́fà, ẹ̀tẹ̀ rẹ̀ ò ní mọ́. Ó ní kó wẹ̀ lẹ́ẹ̀méje, nígbà tó wẹ̀ lẹ́ẹ̀keje, kí ló ṣẹlẹ̀ o? Ẹ̀tẹ̀ rẹ̀ mọ́, torí pé ó tẹ̀lé ìtọ́ni Ọlọ́run. Wò ó, ọ̀rọ̀ Ọlọ́run rèé fún wa, ìtọ́ni Ọlọ́run rèé fún ọ, wọ́n fi ṣàwàdà. Ó lè bọ́ lọ́wọ́ ìdíwọ́, ó lè bọ́ lọ́wọ́ ìdádúró ní àfojúsùn, ní ìmọ̀lára pé ojú kan ni mo wà, mi ò ṣe dáadáa lẹ́mìí lára nínú okòwò, ní ìmọ̀lára. Gbọ́ mi wípé sọ̀rọ̀
tí nǹkan bá ń ṣe ọ́, wá àwọn ènìyàn tó lè gbà ọ́ nímọ̀ràn, àwọn ẹni ẹ̀mí. Mú ọ̀rọ̀ ìdàgbàsókè àti ìtẹ̀síwájú rẹ ní ọ̀kúnkúndùn, má fi ṣàwàdà, kó o sì jẹ́ ẹni tó ń tẹ́tí sí ìtọ́ni Ọlọ́run. Ní ìparí, gbàdúrà fún ìtẹ̀síwájú. Kí mo ní kó ṣe o? Gbàdúrà fún ìtẹ̀síwájú. Orin àdúrà ni Olúwa jọ̀ọ́ gbé mi sókè, fà mí lọ sí ibi gíga, àpáta tó ga jù mí lọ. Olúwa jọ̀ọ́ gbé mi sókè. Bóyá ìránṣẹ́ Ọlọ́run ni ọ́, èṣù fẹ́ dá ọ dúró, ìwọ gan lè dára rẹ dúró. Àwùjọ tá a wà, àdánidúró ni wọ́n. Àwọn tó ń ṣẹlẹ̀ láyìíká wa, àdánidúró ni wọ́n. Ìgbà míì wà tọ́lọ́run mọ̀ọ́mọ̀ dá wa dúró. Ṣùgbọ́n èmi àti yín, a gbọ́dọ̀ lè bẹ Ọlọ́run fún ìdàgbàsókè, fún ìtẹ̀síwájú. A nílò ká bẹ Ọlọ́run, ká ṣìpẹ̀ gan fún ìdàgbàsókè. Má fi ṣàwàdà. Ìtẹ̀síwájú wà, ìdàgbàsókè wà, sísèso wà, ìdíwọ́ náà wà sí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ìdádúró wà dáadáa, ṣùgbọ́n Ọlọ́run kò ṣe é dá dúró. Fara rẹ súnmọ́ Ọlọ́run, wá ìtọ́ni rẹ̀, mú ìdàgbàsókè lọ́kùnkúndùn, ní àfojúsùn tó dára ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Gbọ́ mi, rí dájú pé Ọlọ́run ló ń tọ́ ọ, rí dájú pé Ọlọ́run ló ń tọ́ ọ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Má jẹ́ ká là tọ́ ọ, má jẹ́ kí ìran tọ́ ọ, má jẹ́ ká sọtẹ́lẹ̀ tọ́ ọ. Jẹ́ kí Ọlọ́run kó ṣe kí ni o, kó tọ́ ọ. Wá bẹ Ọlọ́run fún ìdàgbàsókè. Ó tẹ̀síwájú, ó dàgbàsókè. Má jẹ́ kí ìjákulẹ̀ ò dá ọ dúró, má jẹ́ ká àṣeyọrí dá ọ dúró. Jẹ́ kí àṣeyọrí rẹ kó jẹ́ tẹ̀lé ń tẹ̀lé. Olúwa dúpẹ́ fún òtítọ́ ọ̀rọ̀ yìí. Ẹ ràn wá lọ́wọ́ ká lè ṣe àkíyèsí òtítọ́ yìí, ká sì lè múlò. Ẹ mú ayé wa kúrò lójú kan, ẹ mú oyé wa kúrò ní ìfàsẹ́yìn, ẹ gbé wa sókè lẹ́mìí lára. Ẹ jẹ́ ká lè fẹ́ràn yín sí, ẹ ká lè ní ìtara fún yín sí, ẹ ká lè sìn yín síwájú sí. Ògo ni forúkọ mímọ́ yín, ní orúkọ Jésù Kristi òun ni a gba àdúrà. Àmín. Àwọn nọ́mbà wa mẹ́tẹ̀ẹ̀ta náà fi sójú móhùnmáwòrán yìí. Ẹ wo mẹ́tẹ̀ẹ̀ta dáadáa. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé